the Yoruba cultural team. Please, can we jam our hands together for them? àwọn ló gbé mi wá síbí
wọ́n ti ayẹyẹ ọdún kẹrin tó dá ilé iṣẹ́ ìsílẹ̀. Ẹ wá gbọ́ ọ̀rọ̀ egbògi wá ní o, ewé ní o, egbò ní o, ìtàkùn ní o. Bákọ̀dá gbòdò kó ogun ẹ̀kọ́. Wọ́n wá sọ ọ́ di ẹ̀rọ ìlú òyìnbó lọ́ ti ń ṣe kìíní ní o. Tiwantiwa ní o. Àgbọ̀ omi ìsìn ẹ máa wá rí bẹ́ẹ̀ tí Bákọ̀dá gbòdò ṣe. Ìwọ tó o jẹ́ pé o ti ń wọ́ ọmọ tipẹ́tipẹ́, Bákọ̀dá gbà ṣe fún ẹ. Ìwọ ọkùnrin tó jẹ́ pé àti olè Bákọ̀dá gbòdò náà ni ẹ wá jẹ́ kí afarabalẹ̀ kábàtà tún lọ. Àgbàjọwọ́ la fi ń sọ̀yà. Àdòkí ọwọ́ kan kò bẹ̀rù lórí. Ìwọ ọgbà tèmi. Èmi ọgbà tiẹ̀. Ó máa ń bà kó jẹ́. Oṣooṣù lọ́wọ́ ló ń dálẹ̀ mọ́. Àmọ́ ẹ̀yọ̀ kan ṣoṣo. Kí ló dé bá? Kò bá àkọ́kọ́. Ẹni ká ṣe ọmọ lọ́kọ̀. Ẹni ká wà ní ìrẹ́pọ̀. Kí ìgbésí ayé ọmọlúwàbí ó lè ṣe é gbé. Ó lè dùn. Ó lè dárí ní. Power of life. Wọ́n ṣe bẹ́bẹ́. Iṣẹ́ ni wọ́n ṣe ọ́. Ẹ̀múra sí i. Ìṣọ̀kan, ẹ jẹ́ ká dìrẹ̀ wa lọ́wọ́. Ẹ jẹ́ ká dìrẹ̀ wa lọ́wọ́. Ẹlẹ́yàmẹ̀yà kò mú lọ síwájú wa. Ẹlẹ́yàmẹ̀yà kò mú ìdàgbàsókè wá. Ìwọ dúdú, èmi funfun, ìwọ pupa. Ẹ jẹ́ ká jọ sowọ́pọ̀ ká gbé àwùjọ wa yìí ká gbé lárugẹ. Pàápàá jùlọ iléeṣẹ́ Power for Life yìí. Ẹ jẹ́ kó gòkè àgbà ju bó ṣe wà rí lọ. Àbí bá kọ́. Wọ́n gbọ́dọ̀ àbáwọ̀ ojú ọ̀rọ̀ ọ̀gá.
Bye.
Please can we shout my hands together? Can we shout my hands together? Thank you. For the Yoruba Cultural Group. Thank you. Kábíyèsí, lápá àwọn ọmọ ẹgbẹ́ yẹn ti díẹ̀.